bẹ́ẹ̀ ya kúndùkẹ́ bẹ́ẹ̀ ya rárá bẹ́ẹ̀ sì ga bí ya gùnfọn kódà bẹ́ẹ̀ bá sojú mẹ́sẹ́mẹ́sẹ́ bí ẹni pé yọ́ pààyàn jẹ bí ẹni pé ó kú tó nítọ́la tágbàlagbà sì sojú hẹ́rì mà bí ẹni pé ó pààyàn jẹ òdodo bẹ̀ láàṣọ mo ti rìnrìn àjò mi o ṣe mọ̀ Skelebe ẹ mọ̀ orúkọ tó kárí àgbáyé ni òun náà láwọn àkókò kan tó jẹ́ pé ó ṣe nǹkan kan tó regret tí sì ń gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kó tún ṣerú ẹ̀ mọ́ láyé mo ní tèmi mo ti sọ fún gbogbo ayé náà ti gbọ́ ìgbà ìmọ̀lélẹ́ yìí ìgbà tá a mọ̀ tá a ti ṣe nǹkan tá a ti wá gbọ́n tá a máa fi kọ́ àwọn yòókù tí ò tí ì ṣe ká má bàa débẹ̀ lọ́gbọ́n nílé tó wà fún o gbogbo ẹ̀yin mọ̀mọ́ tẹ́ bá ti wà ń bọ̀ ẹ mọ̀ subscribe ẹ̀ ní tilé tó pẹ́ subscribe ẹ̀ kárí ayé kẹ́bọ̀dì lè fi kọ́gbọ́n náà ni ẹ káàbọ̀ àlejò wa. Ẹ káàbọ̀ lóòtù. ẹ ga jù báyìí lọ ẹ dàpọ̀ ẹ gbà kẹ́ẹ̀bí jókòó kẹ́ẹ̀ lè bá ga jù bẹ́ẹ̀ lọ ẹ fi jókòó kẹ́ẹ̀ lè ga pẹ̀lú mi orúkọ yín náà kúkú ni pẹ̀lú mi ẹ ti bá ń dọ́gba ṣùgbọ́n o bí abádọ́balẹ̀ bá rà. Òní ká mọ̀ ga. Òní ká mọ̀ ga so àti àdàbà kan náà báyìí. Àti dàbà. Ẹ sọ orúkọ yín fáwọn èèyàn lé. Tọ́ pẹ̀lú mi ló kọ́ mi Ògúnbọ̀dé ni wọ́n jẹ́ nílé bàbá tí wọ́n ti gbé bí mi lọ́mọ. Èmi náà máa ń pè ní Mogaji Skelebe Mogaji tí ò gbéwé ní Olúbàdàn Bánsà. Gbéwé ní Olúbàdàn Bánsà Oríyọmí. Bánsà Oríyọmí. Gbéwé ní Olúbàdàn ẹ sì ń jẹ́ Mogaji. Mogaji tí ó tẹ̀. Olúbàdàn tuntun tó jẹ báyìí. N ó gbé débẹ̀ n ó tì í mọ́lé. Ń gbowó mẹ́. Ẹ tún gbowó ni. Ń gbowó mẹ́. Ń tẹ̀yìn yàn tí yín nù kò ní bàjẹ́. Àdúgbò wo ni ilé bàbá yín Ìbàdàn? Òjé ilé bàbá mi o. Òjé. Òjé la forí mi sọlẹ̀ sí. Òjé náà mà nílé Adẹ́rùpọ̀ ọkọ̀ Káyọ̀dé Ọláìyá. Ẹ jọ̀ọ́ a ní fẹ́ waste time rárá. Okay sir. Àwọn èèyàn ròyìn pé ẹ dáa gan o. Ọlọ́ni. Wọ́n lè máa náwó yàfùnyàfùn bọ́ọ̀lù ṣe fún yín mọ́. Ẹni rere kan ò sí. Bẹ́ẹ̀ dẹ̀ ń ṣàánú ẹni rere kan ò sí. Ọlọ́run nìkan lẹ́ni rere ṣùgbọ́n Ọlọ́run ní fi sọ́kàn yàn kéèyàn ṣe dáadáa. Wọ́n ròyìn dáadáa ń gbòòrò. Ẹ ní tẹ́. Àmín. Ìràwọ̀ yóò sì ní wọ́ọ̀kù. Àmín. Ẹ nígbà kan tí ẹ ń rò pé kí n máa bá débẹ̀ tọ́jà pé tọ́lọ́pàá bá ka ẹ mọ́ bẹ́ẹ̀ nu kọ́ ẹ pẹ́ gbọ́ ìwọ̀n lẹ́wà báyìí ọ̀rọ̀ àwàdà wa kọ́ tọ́lọ́pàá bá ka ẹ mọ́ bẹ́ẹ̀ nu kọ́ ẹ wà ló gbẹ́yàn báyìí tàbí kí wọ́n máa tíra yín lọ pé wọ́n ka ẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n lè ti nà ẹ lẹ́wọ̀n ṣàpọ̀dá tàbóńdè ẹ pé Ọlọ́run máa gbà mí o ǹjẹ́ lè sọ díẹ̀ fún wa nínú kankan tẹ̀ ẹ́ di ṣeré tó wà lóyún ní ìsèpéta ló ní kì í ṣe nígbà ìmọ̀ mi ò mọ̀ ń gbà yẹn ni tóbìnrin máa wú tí wọ́n bá ṣe nǹkan tán. Tó wá wà ń bẹ mi ò bá yé jẹ́ tó yé. Tó ta ni. Nǹkan tí mò ń sọ náà nù pé n ò lè mí délé ayé. N ò dalẹ̀ rú tó yín. N ò dalẹ̀ rú tó yín. Èmi ò dalẹ̀ rí. Àní dalẹ̀ rú yín sọ pé dalẹ̀ rú. Èèyàn lè dalẹ̀ rú o bí ẹ bá fẹ́ jàǹbì kan tí ẹ má rò pé ẹ fẹ́ yàn á jẹ a lè jàǹbì ká dalẹ̀ rú. Ó ti yé mi. Àbẹ̀wò dalẹ̀ rú tẹ̀ ń sọ ẹ̀yàn kí lẹ ṣe pé yẹn parọ́ ajá. Ní tí mo ṣe dẹ́ pé tí mo bá tó rántí máa ń jókòó máa ń dárẹ́ rìn níbi èèyàn ṣe wá wúwa aláìlóye báyìí. Ìgbà tá a wà níléèwé tí mo wà níléèwé girama ó ní kọ́pà kan tí máa kọ gbọ́ Yorùbá kan. Kọ́pà. Kọ́pà ni àgùnbánirọ̀ tó bá ní wá kò gbọ́ tó bá ní lọ kò gbọ́ Yorùbá rárá. Nǹkan tó wá jẹ́ nǹkan tí máa bí èmi nínú ọ̀rọ̀ rẹ̀ kẹfẹ́ yóò lóun ìfẹ́ gbọ́ Yorùbá òun ò fẹ́ gbọ́ kẹ́nìbọ̀dì ó sọ nínú wa. Àwa sì rẹ̀ olóhùn ìfẹ́ gbọ́ kẹ́nìkan kan sọ létí òun tó bá ti wà nínú kíláàsì tó bá ti ń kọ́ wa. Ọlọ́run ní dámọ̀ èpè tí ń fún ni pé Ọlọ́run ní dámọ̀ ẹ̀ Ọlọ́run fẹ́ gbọ́ Yorùbá táwa ń sọ ẹ̀ Ọlọ́run ní ọ̀fẹ́ dẹ́ lónìí ẹ̀ mà nù orí Yorùbá ni Ọlọ́run fi ṣàánú ẹ̀dá láyé. Wàláì èmi ò dẹ̀ kí ni mélòó lébo tá a gbọ́ ń gbà lẹ́yìn ká sọ gbogbo ẹ̀ látùmọ̀ bẹ̀rù pé tá a bá sọ ọ́ kọ́mọ̀ mọ́ fi wá ṣe yẹ̀yẹ́ á sàmọ̀ pé kí lẹ ṣe bàbá kí lẹ ṣe. Ànífẹ́ so ọ̀sàdìjọ́ kan lọ́ba wọnú kíláàsì lọ́ba kọsẹ́ sójú bọ́ọ̀dù èmi àti àwọn yòókù mi àwọn bọ́ìsì àtijọ́ mọ̀ pé tí kọ́ bàbá ti wọlé lónìí òní láàfin tí níta jẹ́ òní láàfin hàn o òní láàjì ó mọ̀ pé Yorùbá ó ṣe kókó sáwà. So bẹ́ẹ̀ ṣe kéré tó yìí nǹkan burúkú ń bẹnu yín ẹni gáǹgì tó burú tí wọn bọ̀rọ̀ ká yín mọ́
ẹja yóò gbọ́. Oní gángì. So mo ti sọ fáwọn gángì àtijọ́ mọ̀ ló bá wọ kíláàsì ló bá kọsẹ́ lọ lójú bọ́ọ̀dù àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní pariwo kọpa kíní olórí dọ́gí kíní kan sàn bú léèbú oríṣi ní bàtà. Kọ̀gbọ́ nǹkan kan wọ́n mú sí ẹranko kọ̀gbọ́. Kọ̀gbọ́ nǹkan kan ló bá ní ṣebí mo ti sọ fún yín pé you guys should not speak Yorùbá again kíní kankan class captain èmi sì ní class captain. Bẹ́ẹ̀ ṣe rúgúdú yìí ṣẹ́sì gbọ́rọ̀ sí lẹ́nu. Class captain ọba yẹ jẹ́ iye wọ́n dalẹ̀ rú díẹ̀ nígbà mo jẹ́ class captain ṣùgbọ́n kárí bọ́nú ni ní ṣe yẹn pé ìmọ̀ kankan pa rẹ̀ ló bá ní class captain please write down their name mo bá write down their name okay bá kọ́ ó ní àwọn orúkọ kan àwọn tí ti bá wa jà ní Nàìjíríà tó ti ṣiṣẹ́ takuntakun Nàìjíríà mo bá lọ mú àwọn orúkọ wá bíi Àìná Ọ̀nàbólú Solomoni Erinwangboje Ládìkwálí oníkankan mo bá lọ mú ọkọ wá mo bá tún ṣe dáadáa mànú. mo bá kọ àwọn orúkọ ńlẹ̀ àti pé àwọn orúkọ tó ti pẹ́ mo bá kọ ọ́lẹ̀ mo bá kọ sínú ìwé làwọn bọ̀bọ̀ àwọn bá sì ń da kíláàsì lóòótọ́ ìmí ò tiẹ̀ tó búyè pẹ́ńtà yóò tó ń rọ̀ dànù kíláàsì ńgbà mo ti fún wọn láṣẹ pé ká máa ṣe tó wù wọ́n ṣe rí ńgbà ó dijọ́ kejì àṣọ ti bá àwọn kọ́pọ̀ ẹgbẹ́ rẹ̀ sọ wọ́n tó 15 ní bá kóra wọn dé náà bá wọnú kíláàsì wa pàǹkẹ́rẹ́ wọ́n bá máa síyà wọ́n bá ní kí n mú líìsì àwọn tí mo kọ́kọ́ wọn dálẹ̀ lánàá kí n mú bọ́ta mo bá ń pè àwọn wèrè bá ń rẹ́rìn pé ta ní gélé ta ní jókòó lórí burúkú eléyìí tẹ́lẹ̀ kan kalẹ̀ lẹ́ra yìí bàbá ìkọ́pá náà ni who is bearing this name ó bá lọ pé HOD wà wá HOD bá ń gbà ìwé HOD kọ́kọ́ kúnlẹ̀ fẹ́rẹ̀ pé irú oko lórí burúkú olélẹ́yìn mo lọ ti rí oko òfò tó kọ kalẹ̀ bá ìwọ ọmọ pẹ̀lú mi yìí ẹ wò HOD wa ló gbà wá lẹ́yìnjọ́ náà ẹbẹ̀ lọ bá wa bẹ̀. Orúkọ tí ẹ fi lẹ̀ kí ni orúkọ yẹn jẹ́ irú àyànwó ni. àwọn contemporary artists àwọn tó ti ṣe nǹkan sẹ́yìn dáadáa tí wọ́n ní sí ọwọ́ kan wọ́n ṣe dáadáa tó kọ wọn ò lè parẹ́. wọ́n jẹ́ ọ̀daràn nínú kíláàsì. mo wá kọ́kọ́ fáwọn àwọn tí wọ́n gbọ́ràn àwọn ọmọ líle mo wá kọ́kọ́ wọn fún mo fi jìrọ̀. ṣùgbọ́n aṣọ ti á change báyìí. ẹ wò yín ti lọ ohun tó ti kọjá mo ti yí padà. Mo ti yí padà. Orí fíìmù kan tẹ́ gbé jáde ní ọmọ líle ní ọjọ́ pé ìwọ tún pa wàhálà àti ìgboro náà. Ọmọ líle náà ni mo jẹ́ kán. Wọ́n ní bánsà ní. Bánsà ni mí. Bánsà orí yọmí. Tí n bá mú ibi ìsíbi tí n bá ṣe máa ní ọkàn béèrè. Ṣé ká bẹ̀rẹ̀ ṣe láti bí báyìí? Ẹ mọ̀ jà sí báwọn. Ẹ mọ̀ jà sí báwọn. Kí lẹ fẹ́ sọ fáwọn ọ̀dọ́ lẹ́yìn náà ṣùgbọ́n ẹ ṣáájú àwọn kan lọ. Ẹ jọ̀ọ́ bá ń gbé ní tẹ́bi ti tẹ̀sí. Ẹ wà láyé yín. Àbí ẹ̀jẹ̀ ẹ̀ka jù báyìí lọ. Ẹ bá mi fún wọn ní ìmọ̀ràn nípa bí ẹ̀ ṣe gbáyé tí ẹ fi kọ̀sẹ̀. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ṣe rí nǹkan kan wà tẹ́nìkan ṣe tí ó mú jẹ nǹkan kan dẹ̀ wà tẹ́nìkan máa ṣe tí ó kàdánwò bọ̀ ọbẹ̀ ju gbogbo ẹ̀ lọ ẹ ṣáàjà máa ṣe dáadáa ká máa ṣe dáadáa ká máa tó ọjọ́ iwájú wa là ń tó ṣe o ọjọ́ iwájú wa là ń rọ o ọjọ́ iwájú wa. Skelebe ọmọ líle ẹ ṣe tá a pè é ta wá Igba Aimo wọn náà ní tiẹ̀ à ń bọ̀ àbọ̀ ńlé ojú ẹ tó ń wò fòkìfòkì hùn gbogbo ohun tó ṣe ń kọ̀rọ̀ láàtú jáde ẹ kú kalẹ̀ ìpàdé dọ̀la.